Gbajúgbajà òṣèré tíátà ni Ayọ̀bámi Ọlábíyì tọ́pọ̀ tún mọ̀ sí Bọ̀bọ̀ Bill ti jáde láyé o. Ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ní Fẹ́mi Fálànà àtìlúmọ̀ọ́ká òǹkọrin tàkasúfèé tọ́pọ̀ mọ̀ sí Falz ti fún Bobrisky ní gbèdéke wákàtí 12 láti tọrọ àforíjì fún ọ̀rọ̀ tó sọ nínú fọ́nrán àkàsílẹ̀ rẹ̀ kan. Ènìyàn 125 ló gbẹ̀mí-mì nígbà táwọn 50 dèrò ilé ìwòsàn nínú ìjàmbá ọkọ̀ àjàgbé agbépo ní ìpínlẹ̀ Jigawa. Igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí Kashim Shettima ti tẹkọ̀ létí lọ sí orílẹ̀-èdè Sweden fún ìpàdé àjọṣepọ̀ tó gúnmọ́ láàrin orílẹ̀-èdè méjèèjì. Ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ondo ti bu ẹnu àtẹ́ lu bí gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe pè fún ìyọnípò kọmíṣánná ètò ìdìbò ṣáájú ètò ìdìbò ìjọba ìbílẹ̀ tó ń bọ̀ lọ́nà. Ilé ìfowópamọ́ àgbáyé ti fi owó náírà sí ara àwọn owó tí ò tiẹ̀ rọ́wọ́ mú rárá nínú àwọn owó nílẹ̀ adúláwọ̀. Àfikún owó epo bẹntiróòlù lè mú kí ọ̀wọ́n gógó nǹkan túbọ̀ gbẹnu sókè sí ju ti tẹ́lẹ̀ lọ o. Ilé ìfowópamọ́ àgbáyé ló ṣe ìkìlọ̀ bẹ́ẹ̀. Látàrí àfikún owó epo bẹntiróòlù, ìjọba àpapọ̀ àti àwọn olóyè ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè yìí ṣe ìpàdé alágbára. Ẹgbẹ́ àwọn onímọ́tò NURTW ti ṣíṣọ lójú kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta bíi 3,000 tó ń lo afẹ́fẹ́ gáàsì CNG tí owó rẹ̀ kò dín ní bílíọ̀nù 10 náírà láti mú ìdẹ̀rùn bá àwọn gógó owó ọkọ̀. Iṣẹ́ àkànṣe ojú ọ̀nà Èkó sí Calabar yóò gbà tó tírílíọ̀nù 2.8 náírà, Umahi ló ṣàlàyé bẹ́ẹ̀. Èyí làwọn ìròyìn lérèfé tó jáde láṣálẹ́ òní ọjọ́rú Wednesday ọjọ́ 16 oṣù kẹwàá ọdún 2024. Ẹ darapọ̀ kẹ́ẹ̀sì tẹ̀lé wa lójú òpó TheMatrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X láti jẹ̀gbádùn àwọn ìròyìn lóníranran síwájú sí i. Àdúrà mọ́mi Balógun ló ṣòǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.